kábíyèsí rẹ ò Elédùmarè ọba mi ọba tẹrẹrẹ kárí ayé ìwọ lòǹgbà tí ń gba láìlára ọba tí ń gba balẹ̀lẹ̀ tọmọtọmọ ìwọ lọ́ba jàmá jẹ̀bi ẹni ọba jàmá gbògiri ẹsẹ̀ alágbádá náà lẹ́wọ̀ tẹ́lẹ̀ òòrùn ọ̀kan ṣoṣo àràbà ńlá tí mi gbó kìjikìji àríro àlá gbòǹgbò ìdílé jẹ́sẹ̀ kìnnà ẹ̀yà Júdà ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun ẹ̀rù jẹ̀jọ́ kọ̀ọ̀kan Fáráò alápálá tí àṣàṣì bàbá àwọn aláìní bàbá ọkọ àwọn ogbó ọlọ́run olùgbèjà ọmọ òrukàn ìwọ lọ́ba tí ìwọ lọ́ba tí kì í lé ní kó tó mọ́ ni ìwọ lọ́ba jàmá jẹ̀bi ẹni ọba jàmá gbògiri ẹsẹ̀ ọba jàmá fi tìbọn ṣe ọba tí jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni má bẹ̀rù ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o ìwọ tó fi ọ̀run nínú àwọn ọ̀run ṣe ìtẹ́ ó wá fi ayé àtòun gbogbo tí ń bẹ nínú ayé pẹ́pẹ́tà porongodo ènìyàn inú rẹ̀ gbogbo àwọn alágbára inú rẹ̀ kúìn ní ọba ní ìjòyè ní ààrẹ ní gómìnà ní sínétọ̀ ní mínísítà ní olówó ní ọlọ́lá ní ẹni tí olówó tí ọlọ́lá ní gbogbo ohun tí ń bẹ nínú ayé ó fi wọ́n ṣe àpótí ìtìsẹ̀ kábíyèsí rẹ̀ Elédùmarè ẹ̀rù rẹ̀ tó bá o ọba àwọn ọba olúwa àwọn olúwa ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run ìwọ lọ́lọ́run tó ti wà káyé tó wà ìwọ kan náà ló wà nísìnyìí ìwọ kan náà ló tún máa wà nígbà táyé sí ò ní símọ́ o tó sì máa bẹ títí ayérayé ẹ̀ lópin ògo ní forúkọ rẹ lókè ọ̀run gbogbo nǹkan ló ń yí padà ìwọ ọlọ́run alààyè nìkan ló ní yí padà láéláé ọba tí fọba jẹ ọba tí rọba lóyè ọba tí ò yí padà tí ò yí ipò padà láéláé tó ò sì lè yí ipò padà títí ayérayé ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o kábíyèsí rẹ Elédùmarè bàbá mo dúpẹ́ ẹ̀yin ará ilé mo kí yín o èmi náà ni mo kí yín èmi ni o bàbá òtítọ́ èmi náà ni ọmọ wọn lẹ́kìtì kété èmi ni èkìtì yẹ́yẹ́ èkìtì pọ̀ adáfẹ́ni kọ̀ọ̀kan wa ojú òní tì wá àjọ máa rí bá ti ṣe àjọ rọ́nà gbégbà wájú lọ́pàá ìbìtì rẹ́ sí o wájú lọ́wọ́ ẹnìkankan ó máa lọ ojú òní tì wá o ní gbogbo ibikíbi tẹ́tí lè máa gbọ́ mi tẹ́tí lè máa wò mí lórílẹ̀‐èdè àti èdè ayé mo kí yín pé ẹ kú dédé àkókò yìí àjíǹde ara ó máa jẹ́ pàápàá ẹ̀yin ọmọ káàró òjíire ẹ̀yin ọmọ odù tó bí ìwà ẹ̀yin ọmọ Odùduwà ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lókè nílé lóko lọ́jà lẹ́yìn odi mo kí yín wípé ẹ kú dédé àkókò yìí o ojú òsì ní tẹ̀lé kọ̀ọ̀kan wa àjọkéré òkúdélé àdá fún wa. kí ló tún mú ẹ̀mí bàbá òtítọ́ jáde lákòókò yìí o ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ni ọ̀rọ̀ wo wá ni o ọ̀rọ̀ Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho Ìgbòho ṣá bàbá dámì àdá fún ojú òní tì ọ́ Sunday Ìgbòho mo ti gbà ládùúrà lọ́pọ̀ ìgbà mi ò tún ní dákẹ́ àdúrà o ẹ̀gún ayé ò ní gún ẹlẹ́sẹ̀ ọmọ aráyé ò ní rí gbígbé wọn ò ní rí ẹgbẹ́ ṣe ogun ayé ò ní borí rẹ o ogun ọ̀tá ò ní borí rẹ ogun abínú ẹni ò ní borí rẹ ó máa rí bá ti ṣe ó máa rọ́nà gbégbà gbogbo ìdáwọ́lé rẹ ni ó máa yọrí sí eré láéláé bẹ́ẹ̀ ló máa rí o ẹ̀mí gúngún àti àlàáfíà kó máa bọ́ gbé Sunday Ìgbòho ṣá mo gbàdúrà Olúwa kó gbógun tẹni tó bá gbógun tì ọ́ Ọlọ́run kó fìjà fáwọn tí bá ẹjà Olúwa kó dìde kó di àsàtà pátá rẹ mú kó dìde fúnra lọ́wọ́ rẹ o kó fa ọkọ̀ yọ kó sì dènà àwọn tí ń ṣe nínú ibi ní sí ọ kó Olúwa kó dìde kó tú àwọn ọ̀tá rẹ ká bí fi ti ń fẹ́ lọ bẹ́ẹ̀ ni kó fẹ́ wọn lọ bí idà ti yọ níwájú iná bẹ́ẹ̀ ni kí gbogbo ènìyàn tó kórìíra rẹ tó ń robinú ẹ bẹ́ẹ̀ ni kán ṣègbè níwájú Olúwa bẹ́ẹ̀ ni ó máa rí bẹ́ẹ̀ ló máa rí ó dè ti rí bẹ́ẹ̀ àṣẹ ọ̀run gùn. kí ló ń tó gbé mi jáde nítorí Sunday Ìgbòho ilé ni mo wà tòkìkí kan mo gbọ́ ìwé ìròyìn gbogbo
mo rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú pílátífọ́ọ̀mù wípé àwọn DSS àtàwọn sójà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mà gbéra o, wọ́n bá lọ sílé Sunday Igboho nínú oṣù keje níbẹ̀rẹ̀ oṣù yìí, lóru ọ̀gànjọ́ náà lọ ka mọ́lé o. ọmọ orí odó ni wọ́n fi já géètì rẹ̀. àwọn sójà tí DSS tán lọ wọ́n ní wọ́n lé ní 400 nítorí ẹnìkan ṣoṣo. wọ́n digun lọ bá Sunday Igboho ní o. wọ́n ní wọ́n délé Sunday Igboho náà bá da ìbọn bolẹ̀. àfikún sàfikún rún pàpàpàpàpà. kí ló dé? láìsí lójú ogun. ìbéèrè mi rèé o, kí lè ṣe Sunday Igboho gan? kí ni Sunday Igboho ṣe? Sunday Igboho kì í ṣadigunjalè. Sunday Igboho kì í ṣayákìlà. Sunday Igboho òun kọ́ ni Boko Haram. Sunday Igboho kì í ṣe bandit. Sunday Igboho kì í ṣe x-men. kí wá ní ẹ̀ṣẹ̀ rẹ̀ gan-an tó fi di bẹ́ẹ̀ ni pé bí ẹ bàbá ẹ pa, bí ẹ bàbá ẹ bù lẹ́sẹ̀. ẹ̀yin èèyàn ẹ bá mi share program yìí, ẹ jẹ́ ó délé dóko. kí lè ṣe Sunday Igboho gan-an? kí lohun tó ṣe tẹ́ fi ní kó mórí wá kó mọ́rùn wá? ṣé nítorí pé ó ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá tó ní ó tó àkókò ilé tó lọ? ẹnìkan ló sáà dìde nígbà kan lórílẹ̀‐èdè yìí, àwọn kan ló sáà dìde kán tó gbọ́ òmìnira lọ́wọ́ àwọn bìrìtìkó, àbí àwọn kan ló dìde ní Nàìjíríà fi bọ́ kúrò lábẹ́ oko ẹrú amúnisìn àwọn bìrìtìkó. bẹ́ẹ̀ nìkan bá wá dìde ní ìran Yorùbá lákòókò yìí tó ní òun fẹ́ kí ìran Yorùbá kó kúrò ní abẹ́ Nàìjíríà, ṣẹ̀ṣẹ̀ ń bẹ ní aṣáàgbò wípé lórílẹ̀‐èdè àti èdè àgbáyé òfin àgbáyé fàyè sílẹ̀ kí àwọn ènìyàn kan béèrè fún self-determination. Self-determination náà ni Sunday Igboho ti ń béèrè fún. mi ì sì lérò wípé ó yẹ kí eléyìí kó dogun kó dọdẹ. Sunday Igboho ní òun fẹ́ wá ṣe rálì nílùú Èkó ní July 3. nígbà tí rálì kọjọ́ méjì kó dé náà lọ ṣígun bá lé o. Sunday Igboho ṣe rálì lọ́ṣun state kò dógun kò dọdẹ, kò pààyàn wọn jà ń bẹ́ o. ó ṣe rálì l'Ondo state kò dógun kò dọdẹ, wọn jà wọn pààyàn bẹ́ẹ̀. ó ṣe rálì ní Kwara, wọ́n mà ṣe rálì o l'Ekiti state kò dógun kò dọdẹ, kò síjà bẹ́ẹ̀. wọ́n ṣe rálì l'Ogun state kò dógun kò dọdẹ, kò síjà. wọ́n ní òun bọ̀ wá ṣe rálì l'Èkó peaceful rally. láìsí pé ó fẹ́ wá jagun, gbogbo ibi tó ti lọ síwájú kò jà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni wọ́n gbọ́ pé àwọn kan jà ń bẹ́ẹ̀, wọ́n pààyàn bẹ́ẹ̀. kí ló wá dé tán ní kí Sunday Igboho kó fòkó nìṣó? ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ jẹ́ ó délé dóko. nígbà tí àwọn DSS àtàwọn àmì bí a ṣe gbọ́ nínú ìwé ìròyìn o, tí wọ́n délé Sunday Igboho, wọ́n ní wọ́n da ìbọn bolẹ̀. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n mà pa èèyàn méjì nínú ilé Sunday Igboho, wọ́n sì gbókù wọn lọ. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ń ṣe bàlà nílẹ̀ nínú ilé Sunday Igboho. kí ló dé? ṣebí ìjọba ara wa láwà, ìjọba ara wa kì í ṣe ìjọba ológun. wọ́n náà kó àwọn 10 nínú ilé Sunday Igboho. ìgbà tí wọ́n dé Ondo state lọ́hùn-ún, wọ́n ní Àkúrẹ́, wọ́n ní wọ́n fi àwọn èèyàn 2 sílẹ̀, obìnrin 2. wọ́n wá mú Lédìké àti àwọn ọkùnrin, wọ́n kó wọn lọ. ariwo lórí pílátífọ́ọ̀mù o nígbà tí wọ́n kó wọn d'Àbújá. ìjọba wa fi ọ̀rọ̀ lóde o pé kí Sunday Igboho
kó wá yọ̀ǹda ara rẹ̀ jẹ́ fún ìjọba. ẹ̀yin èèyàn bá mi ṣiṣẹ́ ètò yẹn jó délé dóko. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀, nígbà tí wọ́n ṣe àfihàn àwọn nílùú Àbújá o tí àwa náà ń wò ó, nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní wọ́n bá àwọn ìbọn, àwọn ọta ìbọn wọ́n bá nílé Sunday Igboho. àwọn ìbọn náà pọ̀ díẹ̀, wọ́n ní AK-47 méje, àwọn purple gun bíi mẹ́ta pẹ̀lú àwọn ọta ìbọn wọ́n nínú ilé Sunday Igboho náà ti bá. ohun tí mo wá ní sọ sí èyí rèé o, lóòótọ́ la gbọ́ pé Sunday Igboho níbọn, ṣùgbọ́n a tún gbọ́ wípé ó ní násẹ̀sì rẹ̀ látọwọ́ ìjọba. ṣùgbọ́n ìfojúsùn tèmi rèé, tó bá jẹ́ pé gbogbo ìbọn tó kó nílé, tán sọ pé wọ́n kó nílé Sunday Igboho yìí, tó bá jẹ́ pé ní tòótọ́ Sunday Igboho ló ní gbogbo ìbọn yìí, tí ọkùnrin bíi 15 dẹ̀ ń bẹ nínú ilé òun pẹ̀lú Sunday Igboho, tí adúrú ìbọn yẹn sì ń bẹ nínú ilé wọn pẹ̀lú àwọn ọta ìbọn tí wọ́n fi hàn yìí, ẹ gbọ́, ṣé àwọn sójà ti DSS yẹn ṣe máa lọ bẹ́ẹ̀ free, ṣe máa lọ bẹ́ẹ̀ láì farapa rárá? ṣó ṣeé ṣe ni? ẹ wò ó, ẹ jẹ́ ká ti ibi ìṣáná kíyèsí oògùn. ẹ wò ó, bí ìkà bá rojọ́ ìkà kọ́ ni ó dáa. bí ìkà bá rojọ́ tí ìkà sì dáa, Ọlọ́run ọba Ẹlẹ́dùmarè yóò tún dá mọ̀nàkà ẹ̀. tó wáyé pé ní tòótọ́ ní ti òdodo, a gbà wípé Sunday Igboho níbọn, a sì gbọ́ wípé ó ní lásẹ̀sì rẹ̀, ṣùgbọ́n pé adúrú ìbọn tó wá pọ̀ tóun á wà nílé Sunday Igboho lóru ọjọ́ yẹn, àwọn ọkùnrin bíi 15 sì wà nínú ilé òun, ọta ìbọn sì pọ̀ bí bàbá òun, wọn sì yín ìbọn kankan. àwọn DSS sì lọ pé, àwọn tó sójà tó wá wọ́n sì lọ pé, ẹ gbọ́ ẹ̀yin ènìyàn, ẹ gbà ọ̀rọ̀ yìí yẹ̀ wò, ẹ̀yin náà fojú inú wò ó, ṣó rọrùn bẹ́ẹ̀? bí ìkà bá rojọ́ ìkà kọ́ ni ó dáa. ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ bẹ̀rù, bí ẹ bá bẹ̀rù èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ rántí ọjọ́ kan tẹ máa mí ìgbẹ̀yìn, tẹ máa dágbére fún bó dìbò ṣe fáyé. ẹ rántí ọjọ́ kan tẹ ẹ lọ farahàn níwájú Elédùmarè láti jíyìn iṣẹ́ tẹ ẹ ṣe. ẹ má hùwà bẹ́ẹ̀ ni pé ẹ̀ ní kú mọ́. bí ẹ bá bẹ̀rù èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ wo àwọn ìbọn tán náà rí nílé Sunday Igboho, ẹ wò ó. ṣé ẹ ti rí àwọn ìbọn òun? ẹ ti rí adúrú ìbọn sì máa wà nílé Sunday Igboho lóru ọjọ́ òun. àwọn DSS àtàwọn sójà wọ́n á sì lọ lọ́wọ́ òfo bẹ́ẹ̀. ẹgbẹ́ tó ṣe é ṣe. ẹ̀yin èèyàn bá mi share ètò yìí, ẹ jó délé dóko, ẹ subscribe sórí channel mi o. ayé mà níkà o. ẹ gbọ́, ẹ tún bá mi wo àwòrán kan tí mo fẹ́ fi wọ̀nyí. ṣe ti rí àwòrán òun? ẹ ti rí dáadáa, adáfẹ́ nìkan kan wá. ṣe rí àwòrán tí mo fi wọ̀nyí? ẹ rí àwọn Fúlàní mẹ́bọn ṣe kó bọ̀ dání. ẹ rí bí àwọn àgbààgbà Fúlàní ṣe bá wọn ya fọ́tò papọ̀. ẹ tún rí ọlọ́pàá Nàìjíríà kan tó tún bọ́ ọmọ Fúlàní kan tó gbébọn kọ́rùn tó bá ya fọ́tò papọ̀. kí lọ́bọ̀ fi sorí tí náà kí nìkan kí fi sorí tọ̀bọ̀ fi sorí. a sì pera wa ní pé wọ́n Nàìjíríà, àwọn ẹ̀yà kan òfin ò mú wọn, òfin ò lágbára lórí wọn. wọ́n gbé AK-47, wọ́n gbé kọ́pá, wọ́n gbé kọ́rùn, wọ́n gbé káàkiri. wọ́n sì rí ìbọn lọ́wọ́ àwọn Fúlàní káàkiri o. àwọn Fúlàní pa àwọn àgbẹ̀mọ́kọ, wọ́n declare àwọn Fúlàní wanted o. àwọn x-men gbé èèyàn, wọ́n gbowó, wọ́n declare àwọn wanted o. kábíyèsí Elédùmarè, àwọn Boko Haram wà ń bẹ̀, wọ́n lè ṣígun bá wọn ní bíbá. àwọn bandits wà ń bẹ̀ o. ìkan nínú àwọn Fúlàní kìtẹ̀ lórúkọ tiẹ̀, ìyẹn ló máa lọ bá àwọn bandits nínú igbó tó máa bá wọn dúnàdúrà.
tán ń gbowó fún báńdéètì tán dúnàdúrà pẹ̀lú wọn. Wọ́n lọ ṣígun bá wọn bẹ̀ wọ́n mọ ibi táwọn báńdéètì wà o. Wọ́n dẹ̀ sọ pé wọ́n kọ nípa wanted lórí àwọn báńdéètì. A dè pera wa ní wọ́n Nàìjíríà. Àwọn ẹ̀yà kan lórí ọ̀fẹ́ láti ṣe ohun tó wù wọ́n. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Gàngán. Wọ́n lọ ká àwọn èèyàn mọ́ bẹ́ẹ̀. Wọ́n yìnbọn fún wọn, wọ́n pa wọ́n. Àgbọ̀ kí nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n declare àwọn tó lọ síbẹ̀ wanted o. Ẹ gbọ́ kí ni Sunday Igboho ṣe gan. Ẹ̀yin èèyàn bá mi share ètò yẹn jó délé dóko. Ẹ subscribe sí YouTube channel mi o. Kábíyèsí rẹ̀ lẹ́dùnmọ̀rẹ́. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá o. Gbogbo ẹ̀yin ọba aládé tẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá porongodo. Ẹ ti ń sùn o. Ẹ ti ń sùn. Àdúrà mi ni pé gbogbo ẹ̀yin ọba aládéládé yìí ẹ ní padà kábàámọ̀ nígbẹ̀yìn o. Àdúrà mi ni pé kọ́lọ́run ọlọ́jọ́ òní kó tètè ṣí yín níyè kó tó di bẹ́ẹ̀ ni pé yóò bọ̀ sórí tẹ́ padà máa kábàámọ̀. Ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá tẹ́ ti ṣe ààrẹ rí, ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá tẹ́ ti ṣe gómìnà láìmọye ìgbà, ẹ̀yin sínétọ̀, ẹ̀yin mínísítà gbogbo, ẹ̀yin olóṣèlú, kí ló dé tẹ́ à ń wòran lákòókò yìí? Kí ló dé tẹ́ ẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho? Kí ló dé tẹ́ ẹ̀ rí ohun tí Sunday Igboho ń ṣe bí ohun tí ò dáa? Bí ohun tí Sunday Igboho ń ṣe ò bá tiẹ̀ dá pé àwọn Yorùbá fẹ́ dá dúró, ẹ pé ẹ bá sọ̀rọ̀, ẹ pé ìjọba Nàìjíríà kàn pé jókòó kẹjọ dúnàdúrà. Bóyá resources lẹ́ ó ṣe ni o, bóyá ohun tó sì ń wí náà ní gbogbo yẹn ó fọwọ́ sí ni o. Ẹ bá dáa. Èyí tí ìjọba Nàìjíríà ṣe yìí, kí ló dé tí ò pé Sunday Igboho kájọ dúnàdúrà, kájọ fún ìṣọ̀kan ká sọ tó ń dùn wọ́n, kí ìjọba náà sọ tó fẹ́ ṣe. Ẹ wo ìgbà tí Sunday Igboho tó ń bọ̀ láti Ìbàdàn wá s'Èkó, àwọn DSS ká àwọn sójà kan wọ́n máa dáná rẹ̀ níwájú Guru Maharaj. Ìjọba Nàìjíríà náà ò lọ́wọ́ ń bẹ̀ o. Àwọn kan tún mú lẹ́tà wá fún Sunday Igboho, ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta kò bá. Ìjọba Nàìjíríà ní àwọn kọ́ làwọn fi ṣẹ́rán wọn. Àwọn kan tó wá lóru ọ̀gànjọ́, wọ́n wá àtáàkì ilé Sunday Igboho kélé tó ṣẹlẹ̀ kó tó wá ṣẹlẹ̀. Ìjọba Nàìjíríà ní àwọn ò mọ̀ nípa rẹ̀. Mo rò nǹkan kan tó bá jẹ́ pé Sunday Igboho ọ̀tá rẹ̀ ó bá ogun yìí lọ ni, ohun tí a máa gbọ́ náà ni pé wọn ò mọ̀ nǹkan kan o. Tó bá jẹ́ pé wọ́n ti rí Sunday Igboho pa ní, gbogbo àwọn tó kù náà máa pa. Wọ́n á dẹ̀ ṣẹnu mẹ́rẹ́, wọ́n á ní àwọn ò mọ àwọn tó lọ bẹ̀. Ṣé orílẹ̀-èdè tá a ti fẹ́, ṣé orílẹ̀-èdè yìí báyìí, ẹ̀rù ń bọ ọmọdé, ẹ̀rù ń bàgbà. Ìdáàbòbò orílẹ̀-èdè yìí ti wá mẹ́hẹ̀gbẹ́, ó ti wá mẹ́hẹ̀pá gbáà. Kí ló dé? Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè yìí, ẹ bá wá nǹkan ṣe. Ẹ jọ̀wọ́ ẹ bá wa ronú púàdà o. Èyí tẹ̀ ń ṣe yìí kù dẹ́ káàtó. Tí Sunday Igboho bá sọ wípé òun fẹ́ kí àwọn ẹ̀yà òun kan gba òmìnira, ẹ pé ẹ bá sọ̀rọ̀ nítùbínùbí. Ó sàn jù bẹ́ẹ̀ lọ ṣí ogun bá. Gbogbo rálì tó ń ṣe kò sákòókò dání, kò kádà dání, kò sì jà ń bẹ́ẹ̀. Peaceful rally ló ń ṣe káàkiri. Ẹ pé ẹ bá sọ̀rọ̀ nítùbínùbí. Tó bá jẹ́ pé ẹjọ́ jókòó sí tábìlì po, ó mà ṣeé ṣe kó jẹ́ pé restructuring náà ni ó padà já sí. Ṣùgbọ́n ilé tẹ́ ń ṣe yìí yóò wá jẹ́ kí àwọn Yorùbá takú tán báyìí wípé Odùduwà nation no go back. Àbẹ́ gbọ́. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá mo ní kẹ́ ẹ ronú. Ẹ̀yin aṣáájú ilẹ̀ Yorùbá mo ní ó tàkókò ẹ jí gìrì kẹ́ má bàa kábàámọ̀. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ rèé o. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín, ẹ wò, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Ẹ ti sọ pé ẹ̀ nípa lọ. Àwọn ọba yín wọ́n ti dì wọ́n mọ́lẹ̀. Gbogbo ọba kọ̀ọ̀kan ni wọ́n morúkọ rẹ̀, wọ́n ti dì wọ́n mọ́lẹ̀.
mo ò tí ì mọ nǹkan tá mo ò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ rárá tí mo máa wọlé mo ò lè mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́kàn mọ́ ọ́ dàbí gan yọ̀ọ́ dàbí gan lójú ogun tó ṣe ṣẹlẹ̀ yìí ọ̀ pẹ̀lú sí ọ ìyẹn confam lọ́dọ̀ tàwa. ṣé ẹ ti wo fídíò òun ẹ ti farabalẹ̀ ti gbọ́ ẹ rí ọmọkùnrin kan tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ gbọ́ àwọn àṣírí tó sọ síta ẹ gbọ́ ohun tó sọ nípa ìyẹn ọba Yorùbá ẹ jí gìrì ẹ ti sùn ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin baálẹ̀ gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Yorùbá ẹ jí o ẹ jí lójú oorun yín ẹ jí àkókò tó ẹ jí o ẹ wo fídíò tí mo fi hàn yín tán ẹ gbọ́ àṣírí tó tún bẹ̀ wọ́n ní gbogbo ẹ̀yin ọba Yorùbá wọ́n ti ṣe tiyín mọ́ṣẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni a máa ṣe yín pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ títí tógun yóò fi ká yín mọ́lé ẹ wo ẹ̀yin olórí Yorùbá kí ló dé tẹ̀ ṣe báyìí èmi sọ nígbà kan mo ní àwọn Fúlàní kọ́ ló ń fi ìyà jẹ wá mo ní ẹ̀yin gangan tẹ́ ẹjọ́ aṣáájú nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ nífọ̀n lẹ́ẹ̀kan tẹ́ lẹ́kọ̀ọ́ àbí báwo ṣe sọ ẹ̀yin Yorùbá tẹ́ tó tán tẹ́ lẹ́nu tó yín dókè ẹ̀yin gangan lẹ́fìyà jẹ àwa Yorùbá ẹ wo ìgbà tí àwọn gbogbo gómìnà tán foríkorí tán fẹnukẹnu tán ní àwọn ò fẹ́ kí Fúlàní máa kó ẹran jẹ kó mọ́ ó dáwọ́ dúró àbí ó dáwọ́ dúró ó dáwọ́ dúró mọ́nẹ̀káì ẹ̀yin olórí wa tẹ́ ẹ̀ fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú àwọn ọ̀dọ́ ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ̀ fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin lẹ́ fìwà jẹ wá o ẹ̀yin lẹ́ fìyà jẹ Yorùbá kì í ṣe àwọn Fúlàní rárá ẹ wo àwọn Fúlàní tẹ́ ẹ wò yìí àwọn olórí àwọn èèyàn ńláńlá nínú àwọn Fúlàní wọ́n jà fún orí tiwọn nìkan ṣoṣo wọ́n ń jà fún gbogbo ìran Fúlàní ni ṣùgbọ́n ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ̀ ń jà fún orí ara yín nìkan àpò ara yín nìkan àtàwọn ẹbí yín nìkan ṣùgbọ́n àwọn àgbààgbà ní ọ̀dọ̀ àwọn Fúlàní àwọn àgbààgbà àwọn olórí Fúlàní wọ́n jà fún orí ara wọn nìkan o wọ́n jà fún fámìlì tiwọn nìkan wọ́n jà fún àpò tiwọn nìkan ṣùgbọ́n gbogbo àwọn àgbààgbà Fúlàní wọ́n jà fún gbogbo ìran Fúlàní kódà àwọn Fúlàní tí wọn ò tí ì bí wọ́n jà fún wọn. ẹ̀yin èèyàn bá mi share ètò yìí ẹjọ́ délé dóko ẹ subscribe sórí channel mi ẹ̀yin àgbààgbà Yorùbá kí ló dé tẹ̀ ń sùn ẹ ti ń sùn Yorùbá ronú bàbá Ògúndé ti kọ́ lórin Yorùbá ẹ ronú ẹ ti ń sùn ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni nínú fídíò tí mo fi hàn yìí ọmọ tó tú àṣírí yẹn ó ní gbogbo Fúlàní ti yí gbogbo ilẹ̀ Yorùbá ká wọ́n kàn ń retí àṣẹ látọ̀dọ̀ lórí wọn ni kàndé srak kí ogun dé lógun abá kó gbogbo ilẹ̀ Yorùbá tán gbogbo ẹ̀yin ọba aládé gan ogun àwa kó yín ẹnu àṣà wa dẹnu tí ò láṣẹ mọ́ orí àwa padà dìrù ṣé o tẹ́ ẹ fẹ́ rèé kí àwọn báńdéètì kan máa ṣe bó ṣe wù wọ́n nílẹ̀ yín Sunday Igboho kan ṣoṣo tó ń dá wọn láyà Sunday Igboho kan ṣoṣo tó kó ẹ̀mí wọn sókè òun náà ni ìṣòro dìde sí yìí o àdẹ̀tí ìgbọ́kẹ́yìn lọ́balọ́ba kankan sọ̀rọ̀ yàtọ̀ sí olórí ẹni tó fi jẹ Fìdíhẹ́ ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re bàbá òun nìkan lásìkò tó sọ̀rọ̀ ẹ̀yin àgbààgbà Yorùbá ibo lẹ́wà kí ló dé tẹ́ wá dákẹ́ tẹ́ fọwọ́ lẹ́rọ́ tẹ́ ń wòran nílùú àkókò báyìí ẹ̀yin èèyàn bá mi share ètò yìí o ṣùgbọ́n o ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè tí ẹ bá tètè pé ẹ̀dọ̀ fún inú yín àtàrò àti ẹ̀dọ̀ fún inú yín kẹ́ ẹ tú èrò yín pa kẹ́ ẹ jí gìrì ẹ lọ kọ ọ̀rọ̀ yìí sílẹ̀ o àbámọ̀ ni ó dà nígbà ìkẹyìn ṣùgbọ́n tí irú àkókò yìí bá lọ tẹ́ ẹ̀ ṣe ohun tó yẹ ẹ lọ kọ ọ̀rọ̀ mi sílẹ̀ gbogbo ìran Yorùbá pápátá ni wọ́n padà dẹrú Fúlàní gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ń ṣàkóso lórí àwọn ìlú yín ẹ rí i pé ọba Fúlàní ni wọ́n máa fi jẹ lé yín lórí tí ó máa pàṣẹ lé yín lọ́wọ́ ṣèbí ohun tẹ́ ẹ fẹ́ nù ẹ dákẹ́ ń wòran ó dáa kò burú
mo wá fẹ́ sọ gbólóhùn kan o gbogbo ìwé ẹ̀dá tó gbàbọ̀dé fún Sunday Igboho bí aláàárọ̀ bá ní kó dáa fún ọ lọ́sàn-án òníjó dáa fún ọ bí ọlọ́sàn bá tún ní kó dáa fún alálẹ̀ òníjó yẹ ọ ìwé ẹ̀dá tó gbàbọ̀dé fún Sunday Igboho bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò mú ọ ẹni bá dalẹ̀ kò ní dalẹ̀ ẹni tó bá dalẹ̀ dídán ni kó bálẹ̀ lọ ìwọ tó dalẹ̀ Sunday Igboho orí ọkùnrin nílẹ̀ Yorùbá orí obìnrin nílẹ̀ Yorùbá orí ọmọdé orí àgbà orí omidan orí àwọn arígbó orí àwọn tó kọ́kọ́ fẹ́ kọ́ sálẹ̀ nílẹ̀ Yorùbá orí àwọn tó kọ́kọ́ fi àdá lànà nílẹ̀ Yorùbá orí àwọn bàbá tó tẹ̀lẹ̀ Yorùbá dó yóò mú ìwọ tó dalẹ̀ Sunday Igboho rádaràdá báyìí ni ìgbẹ̀yìn ayé rẹ yóò rí o rádaràdá báyìí ni ìgbẹ̀yìn ayé rẹ yóò dà ó ti di àṣẹ ti gùn kò sóhun tí ó yí padà Sunday Igboho ó kó ọmọ kọ́ ṣe ibikíbi tó bá wà báyìí ààbò Ọlọ́run kó wà lórí rẹ o ibi aburú ayé ò ní bá o àní white àní fojú sunkún rẹ ìgbà tí mo gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Sunday Igboho ìrònú bá mi àtijọ́ àti múdógún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló sọ wípé àti sùn àwọn òróòrùn sùn ìrònú dorí àwọn kodò ẹnìkan ṣoṣo tá a lérò pé lẹ́yìn Ọlọ́run tó ṣẹ̀dá ọ̀run àtayé lẹ́yìn Kristi lẹ́yìn ànábì Muhammadu o lẹ́yìn àwọn òjíṣẹ́ Ọlọ́run alààyè ẹnìkan ṣoṣo tá a tó gbẹ́kẹ̀lé nílẹ̀ Yorùbá ta lérò pé òun ni ó gbà wá lóko ẹrú ẹ wo ohun tí àwọn ìka ènìyàn àwọn oníṣẹ́ bí fi sán lẹ́sàn o àwọn ọmọ Yorùbá ti dalẹ̀ Yorùbá wọ́n ti dalẹ̀ Sunday Igboho àwọn Fúlàní kọ́ àwọn Yorùbá ara wa là ń ṣera wa àwa fúnra wa gan là ń fogun jára wa Yorùbá ọjọ́ wo lè gún tí àwọn olè gé yìí ọjọ́ wo ló fẹ́ tán ẹ̀yin àgbààgbà ẹ dìde ẹ ṣètùtù kí ègún àti èpè yóò tán kí ló dé tẹnu Yorùbá òkun kí ló dé tí Yorùbá ń jẹra wọn lẹ́sẹ̀ kí ló dé tí Yorùbá nira wọn lára kí ló dé tí Yorùbá pọ́nra wọn lójú Yorùbá ló máa ṣe oògùn àfẹ́ẹ̀rí fáyán àwọn náà ló máa ṣàrìnà kò fàdíyẹ Yorùbá ló máa polè wájà àwọn náà ló máa polóko wá mu. ẹ wo rálì tó ṣẹlẹ̀ ní ìlú Èkó àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí yìnbọn nínú ìjọba àwarawa nínú ìjọba alágbádá tí kìí ṣe ìjọba ológun o ìbọn bá ọmọbìnrin tó fẹ́ gbé ọjà sínú ṣọ́ọ̀bù ìyá rẹ̀ ó ṣubú lulẹ̀ ó kú ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ bí àwọn ọlọ́pàá bá tẹ̀ máa dẹ́rù bá àwọn èèyàn ṣe bí tíágàsì tó àbí rọ́bà blade tàbí kán máa fi omi gbóná ìyẹn ti tó láti fi dẹ́rù bá àwọn èèyàn kan lè sá èwo ni kán máa yin ìbọn pẹ̀lú ọ̀tá gidi nínú ìjọba ara wa nínú ìjọba alágbádá tí kìí ṣe ìjọba ológun ẹ̀yin ajàtúfẹ́tọ̀ ọmọ ènìyàn lórílẹ̀‐èdè Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ní òkè òkun ẹ má mà wòran ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ẹ dìde jígìrì ẹ má jẹ́ kí nǹkan bàjẹ́ o wọ́n sẹ́ wípé àgbà kì í wà lọ́jà lórí ọmọ tuntun wọ́ lórí ọmọ tuntun bá ti wọ́ àgbà ti dàgbà òṣìkànú o ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn nílẹ̀ Yorùbá ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn nílẹ̀ Ìgbò ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn nílẹ̀ Nàìjíríà lápapọ̀ ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn tòótọ́ tí kì í gbàbọ̀dè ní orílẹ̀-èdè àti èdè ayé ẹ dìde fúnra Yorùbá alákòókò yìí o ẹ dìde ẹ má jẹ́ kí nǹkan bàjẹ́ bí nǹkan bá ti bàjẹ́ a jẹ́ pé àgbà ibẹ̀ ti dàgbà òṣìkànú o mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà nínú ìgbèkùn àwọn ìjọba Lédìké àti gbogbo ẹ̀yin tó kù tó wà ń bẹ̀ o
ọlọ́run Olódùmarè kó dìde àánú fún yín o. Olúwa kó ṣaláàbò lórí yín, kó ṣaláàbò lórí ẹ̀mí yín o. ẹ ní bá ogun yìí lọ lágbára ọlọ́run, ẹ ní bá ogun yìí lọ o. àánú ọlọ́run yóò jẹ́ tiyín. àwọn tó kú nílé Sunday Igboho, mo kí gbogbo mọ̀nẹ́bí wọn pé wọ́n kó ara fara kù, wọ́n kú àṣeyìndè àwọn ẹni ire tó lọ. ó dá mi lójú pé wọn ò ní gbàgbé orúkọ wọn láéláé nílẹ̀ Yorùbá, wọn ò ní gbàgbé orúkọ wọn. mo kí ẹ̀yin tí ẹ ní àwọn tó bọ́ ogun lọ nílé Sunday Igboho, mo kí gbogbo ẹ̀yẹ bí náà o wípé ẹ kú ara fara kù, ẹ kú ìdádò ẹni ire o, ẹ kú àṣẹ ìdí àwọn ẹni ire o. a ò ní rírú bẹ́ẹ̀, a ò ní rírú rẹ̀ mọ́ o. ọlọ́jọ́ yóò jìnnà síra wọn lágbára ọlọ́run, àní ṣe lásán. ẹ̀yin èèyàn bá mi share ètò yìí, ẹ jẹ́ ó délé dóko, ẹ subscribe sí YouTube channel mi o. Bàbá Òtítọ́, ojú ò ní tì wá, àjọ dára fún wa, àjọ rí bá ti ṣe, á sì rọ́nà gbígbà, ojú ò sì ní tẹ̀lé kankan wa. ẹ ṣé mo dúpẹ́, thank you so much.